Àwọn agbẹjọ́rò ní abẹ́ àjọ agbẹjọ́rò ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti Ìjẹ̀bú Òde ti gbé ẹjọ́ àwọn ènìyàn mẹ́rin lọ sí ilé ẹjọ́ tí wọ́n sì fi ẹ̀sùn àfarawé kàn wọ́n nípa ṣíṣe àwọn ìwé ilẹ̀ lọ́nà tí kò bá òfin mu fún àwọn aráàlú. Anthony Gadunu wà níbi ìgbọ́ ẹjọ́ náà ní Ilé Ẹjọ́ Magistreti Ìjẹ̀bú Òde. Ó sì jábọ̀ pé àwọn tí wọ́n fi ẹ̀sùn náà kàn sọ pé àwọn kò jẹ̀bi lórí ẹ̀sùn 10 tí wọ́n fi kàn wọ́n. Ẹ gbọ́ ìròyìn náà síwájú sí i. Nígbà tí wọ́n farahàn ní iwájú adájọ́ David Odosi ní Ilé Ẹjọ́ Magistreti kejì ní Ìjẹ̀bú Òde, àwọn ọmọ ẹgbẹ́ agbẹjọ́rò orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti Ìjẹ̀bú Òde tí igbákejì alága ẹgbẹ́ náà agbẹjọ́rò Damilare Sosanwo tí ó lé iwájú fún ka ẹ̀sùn 10 kalẹ̀ sí èèyàn 4 ẹ̀sùn tó dá lórí ìfarajọni àti ìtanràn. Àwọn agbẹjọ́rò náà ṣàlàyé sí pé ìgbìyànjú àwọn ìgbìmọ̀ tó ń ṣe àfọ̀mọ́ àwùjọ ti ẹ̀ka náà dá sílẹ̀ láti mú àwùjọ di mímọ́ kúrò nínú ṣíṣe àìlòfin ti ìwé ilẹ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn agbófinró láti tètè mú àwọn afurasí 4 náà àti fífi wọ́n ba ilé ẹjọ́ torí pé wọ́n ti ń tan àwọn aráàlú aláìmọ̀jẹ tipẹ́. Lẹ́yìn tí akọ̀wé ilé ẹjọ́ ka àwọn ẹ̀sùn náà, àwọn tí wọ́n fi ẹ̀sùn náà kàn, arábìnrin Rafiu Shakirat, arábìnrin Ọmọlábí Nasirat, arákùnrin Tọ́lá Salam àti arákùnrin Jamiu Sanusi sọ pé wọn kò jẹ̀bi. Adájọ́ tó ń darí ẹjọ́ náà David Odosi sọ pé kí wọ́n gba ìtanràn àti onídùúró àwọn obìnrin méjèèjì tó dá lórí owó ìtanràn owó mílíọ̀nù náírà 1.5. Bẹ́ẹ̀ ni ó tún pàṣẹ owó ìtanràn owó mílíọ̀nù 1 náírà pẹ̀lú onídùúró méjì fún àwọn ọkùnrin méjèèjì náà. Adájọ́ Odosi tún pàṣẹ pé kí wọ́n fi àwọn afurasí náà sí ọgbà ìtúnwá ẹ̀dá ṣe ti ẹ̀ka Ìjẹ̀bú Òde títí di ìgbà tó sì sanwó ìtanràn àti mú onídùúró wọn wá. Lẹ́yìn ìgbọ́ ẹjọ́ náà, díẹ̀ lára àwọn aṣojú ẹgbẹ́ orílẹ̀-èdè Nàìjíríà ti ẹ̀ka Ìjẹ̀bú Òde bá àwọn oníròyìn sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí àwọn tó ti kọ́kọ́ sọ̀rọ̀ ṣe ṣàlàyé, àtẹni tó lọ bá ẹni tí ò ń ṣe lọ́ọ̀yà láti bóun ṣèwé, àtẹni tó ṣerú ìwé bẹ́ẹ̀ tó mú lọ sí court tán ni wọ́n lọ ṣe affidavit, àti commissioner for oath tó ṣerú affidavit yẹn fún wọn tó bá ti jẹ́ lórí ìwé ilẹ̀ ni gbogbo wọn náà ṣe nǹkan tó lòdì sófin. Ọ̀pọ̀lọpọ̀ gbà la ti ń pariwo ní gbogbo ibi tá a bá ti rí àyàrá láti sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wípé àwọn amòfin nìkan lábẹ́ òfin ló ní ẹ̀tọ́ láti bẹ́nikẹ́ni ṣe ìwé ilẹ̀. Tí ẹnikẹ́ni bá jáde tó bá ń sọ fún pé òun ń ṣe ìwé ilẹ̀ tó dẹ̀ ń gba owó lọ́wọ́ yín, ó ti ń gba iṣẹ́ amòfin ṣe nìyẹn. So òfin ò gbà wọ́n láyè rárá. A dẹ̀ ti ń sọ ìwọ tó bá sọ ẹ́ pé òròpó oníwèé ilẹ̀ kan dání pẹ́ nìkan tí òun ṣàmúfin ló bẹ́ẹ̀ ṣe gèǹjẹ ló gbé dání kò wúlò fún ẹ. Alága àti akọ̀wé ìgbìmọ̀ náà tún fi ìkìlọ̀ lélẹ̀ fún gbogbo aráàlú pé kí wọ́n yàgò fún lílo àwọn ẹni tí kò ní ìmọ̀ nínú ṣíṣe ìwé ilẹ̀ àti ààbò ẹ̀rí. Níparí, wọ́n sún ẹjọ́ náà di ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2026 fún ìtẹ̀síwájú ẹjọ́ náà. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Olúwatósìn Quadri ló ṣe àtìpalẹ̀ ìròyìn.